ẹ jẹ́ kọ́ òun náà lẹ́ ń wò yìí o. ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ má bínú ẹ̀yin ẹ bóyá kẹ́ bọ́ sára lẹ́yìn báyìí kò lè. ẹ̀yin èèyàn wa òun náà lẹ́ ń wò yìí o kọ́kọ́rọ́ ayọ̀ òun ni wọ́n fi lé màmá wa lọ́wọ́ yìí Ìyá Gbonkan tí gbogbo wa ti mọ̀ tipẹ́tipẹ́ ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. mọ́tò yìí Ọlọ́run ò ní ṣe ní pósí ikú. mọ́tò yìí ẹ̀ ní filugi ẹ̀ ní filu ọ̀pẹ̀ lágbára Ọlọ́run ọtún ọtún ẹ̀ olúwo tún ṣe fún mi. ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ẹ pàtẹ́wọ́ ayọ̀ fún yàwó ẹ pàtẹ́wọ́ ayọ̀ fún yàwó ìwọ náà fẹ́ wọnú mọ́tò ẹ̀ ìwọ náà fẹ́ wọnú mọ́tò ẹ̀. ẹja sẹ́yìn díẹ̀ jọ ọ̀hún tó wọ wáìtì ẹ lọ sẹ́gbẹ̀ẹ́ lọ́hùn ẹ má kọ́ fún ojú. wọ́n ti lọ sẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀rẹ̀ fáwọn tó kọ́ bá. kò nídìí bẹ́ẹ̀ sáà tẹ̀ kò nídìí ẹ má wọrí. irọ́ màmá ẹ mọ́ ẹ bá a fọwọ́ sí kíní ẹ̀ sẹ́yìn ẹ wà máa wo bí báyìí. ó yẹ wo bí ẹ wo ibà ìjà dáa. sọ́jà yáyà bí òye sọ́jà màmá bí òye ó yẹ Ìyá Gbonkan bí òye adúgbòlódò Ọlọ́run pé wọn ò fi sórí sàré yìí ẹ̀yin náà lè fọwọ́ yín lẹ́fi gbọ́ ẹ pàtẹ́wọ́ ayọ̀ fọ́lọ́run. ẹ wá jẹ́ kí màmá náà kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ìyá wa Alexis promotion. gàmá ẹ wo ibà ẹ gbọ́ sórí ibà yóò kí. ó yẹ wojú ó yẹ máa dúpẹ́. Alexis promotion wọ́n máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mrs. ọmọ Bọ́láńlé ọlá ti ṣe. Mrs. ọmọ Bọ́láńlé ọlá ti ṣe. ọlá ti ṣe ọlá rẹ̀ ọmọ alẹ́ sí ni. àmín. ní àsìkò tó ṣe mí láàánú tó ṣe mí lóore yìí ìní gbọ́kú sí ọ lórúkọ Jésù ó ní fọ́ bólẹ̀ ó ní fẹ́ra bí abẹ́bẹ́ ó ti ń jọkọ̀jọ́ mọ́ kò ní dé bọ́ ó mà ní jẹ̀bi oore tó ṣe yìí ọmọ aráyé ò ní dán lẹ́bi lórí ọ̀rọ̀ mi o. Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 àbọ̀ sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com.